Mo kí gbogbo àwọn tí wọ́n ń wò mí ní àpapọ̀ pàápàá jùlọ gẹ́gẹ́ bí ètò èyí tí gbogbo wa torí ẹ̀ wà níbí lénìí tí ń ṣe empowerment, ìrónilágbára, ìlanilọ́yẹ̀ lórí wípé ìyẹn kan jókòólẹ̀ lásán, èèyàn náà gbọ́dọ̀ gbìyànjú láti wá nǹkan mú ṣe. Bẹ́ẹ̀ bá ti wà ń bẹ Ọlọ́run kọ́ Ọlọ́run ó sòun dolówó, kó sòun di nǹkan, kò kàn ní jòkó ibìkan ni ó ti bẹ̀rẹ̀. Pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wa, mo rọ̀ gbogbo wa ká má jẹ́ olóròjú, ká sì má fi nǹkan tí ò tó nǹkan ká má fi ba ọjọ́ ọ̀la wa jẹ́. Èròkérò tí ń bẹ lẹ́mìí àwọn èèyàn wípé bẹ́ẹ̀ bá ti ní kó òun mójú tẹ́kọ̀ọ́ jù, kò ní padà lánú ayé. Ẹ má jẹ́ kó wà nínú àníyàn wa. Pàápàá jùlọ ẹ rí pé ní ibi tá a bá ètò ẹ̀kọ́ dé láyé lénìí, bẹ́ẹ̀ yẹn bá fẹ́ kẹ́kọ̀ọ́ jáde ní àwọn universities wa, nínú àwọn program tí wọ́n máa introduce sí ní entrepreneurship, kéèyàn wà self-employed. So ìjọba ò lè ṣe gbogbo ẹ̀ tán, àbí káwa náà ó gbìyànjú, káwa náà ó ran ara wa lọ́wọ́. Ẹ rí ìkan nínú àwọn ìwé àwọn ẹlẹ́sìn kejì wa, wọ́n ní heaven help those who help themselves. So béèyàn bá ti ó túmọ̀ pé bó bá ti ṣàánú ara rẹ, ìwọ gangan ló ń retí àánú Ọlọ́run. Ẹ má jẹ́ káwọ ọ̀dọ́ ó jókòó tẹ́tẹ́rẹ́, ẹ sì má jẹ́ á ba orúkọ táwọn bàbá tó bí wa so tí wọn ò bàjẹ́, kéèyàn wá ṣiṣẹ́ tí ò yẹ ká bá ọmọlúàbí níbẹ̀. Àwọn kan ni wọ́n gbúrò opportunity lénìí, opportunity sì ní èèyàn gbọ́dọ̀ gbìyànjú kéèyàn ó seize ẹ̀, so kéèyàn má jò lọ lásán. Wọ́n gbúrò wípé nǹkan kan fẹ́ lọ lórí kéèyàn wá kọ́ àwọn iṣẹ́ kan lọ́fẹ̀ẹ́ tí yóò ṣe ní máa fowó kọ́. Nísìnyí ẹni tó kọ́ ilé yìí pẹ̀lú àwọn ọjọ́ tó fi kọ́ yìí tó dẹ̀ ti mọ̀, tí ò bá wá fi ilẹ̀, Ọlọ́run padà lè gbé sókè, kó padà débi tí ò lérò láyé. Tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n là láyé torí pé wọn ò jókòó, so wọ́n máa ń rorí ọ̀nà wo mo tún lè ṣe tí mo lè fi benefit ara mi. Lápèjúwe nísìnyí, ọkùnrin tí ó kọ́kọ́ gbé mobile toilet tó kọ́kọ́ ṣe bóyá Lagos State yìí, Ọlọ́run ní kí n wà opportune wípé wọ́n interview ẹjọ́ kan. Olóhùn kan jókòó, olóhùn kan rò ó wípé táwọn bá lọ party, ẹlòmíì lé lóhùn fẹ́ gbọ̀nsẹ̀, òun fẹ́ tọ̀, òun fẹ́ ìzẹ̀ ara òun, yóò ṣẹ̀ máa wá káàkiri. Ibẹ̀ lòun ti rò ó wípé tóun bá lè ṣe mobile toilet, nǹkan tó já sí pé owó pẹ́ńtọ́ wọ́n yẹn bá fẹ́ ìzẹ̀ ara ẹ̀, gbogbo ohun tó lè wù kó fẹ́ ṣe yóò ṣe ń bẹ̀. Ebi kó ti ṣe kémi ti gba ní tí máa gbà kí n dẹ̀ lọ bá wọn evacuate ẹ̀ dànù. Ẹ wo ohun tó ti dì ń bẹ̀ lénìí. So ẹ dákun, ẹ jẹ́ káwa náà orí wa, Ọlọ́run kó dákun ìlú wa yìí, k'Ọlọ́run kó bá wa tún ṣe, kó bá wa lé òṣì lọ́nbẹ̀. Àlùfáà wa tó gbé prógámù yìí kalẹ̀, Sheikh Ibrahim Yushau Alariri, ọmọ kékeré ni àmọ́ pọ̀lọ àgbàlagbà lọ́lọ́run fún. Ọlọ́run kó dákun, kó jẹ́ kẹ́mi rẹ̀ ogun, kó sì jẹ́ ó ṣàṣeyọrí, kó jẹ́ ó gba ẹ̀san tó dáa lórí tó ṣe yìí. Subhana rabbika rabbil izzati amma yasifun, wa salamun ala mursalin, walhamdulillahi rabbil alamin. Thanks for the delivery. You are welcome.